Abíọ́dún Ọláwùyí dé máa bọ̀rọ̀ náà lọ apèdè ara mọ́ pé tàná tó tún dé o kò tí ì pèdè gbogbo ọlọ́jà ń pọ̀ sí o ó pèdè ara tán gbogbo wọn dákẹ́ sírísírí Ọláyímíká tó tún dé o baálẹ̀ lọ́tọ̀ ó ní tọba lórí ahọ́n rẹpẹtẹ bí Abíọ́dún bá pèdè ara tí kò tó afàkànlò èdè fọ́hùn dídùn lára afàkànlò èdè fọ́hùn dídùn bí olóògùrò Ọláyímíká alédè níkùn bí àgbà ọ̀jẹ̀ Ọláyímíká gbédè òjòfé Abíọ́dún tún mú lẹ́nu ojú abẹ lọ ọmọ Ọláwùyí máa dára nìṣó àwa ń gbádùn rẹ bí òyìnbó ṣe gbádùn bàtà àyà ti bẹ́ẹ̀lẹ̀ ọ̀fẹ́ sáré o mo ṣe bí igi ọ̀hún ọ̀gá ni ẹranko tó lóhùn ọ̀bàtà kúté jẹ́ o bóyá lẹ́yìn ẹnu rẹ̀ ó kù kan ọmọ Ọláwùyí ńlẹ́ o. balẹ̀balẹ̀ ní kirikiji gbàgbó. mú yín mú ọmọ yín mú o jẹ́ kí pẹ̀gànpẹ̀gàn ọmọ pẹ̀gàn lẹ́yìn Ọláyímíká Àyìnlá ìwà mọ́. bó òkun bá kùn ìran kọ̀ọ̀kan sọ wá gbalẹ̀. ìkorò àwọ̀ tí ń bẹ lábẹ́ ìnìkó ti máa mú wọn. Ọláyímíká Àyìnlá mo gàtẹ́ òtò lálẹ́ òní káyé ó máa gbà mí nì. awúwo bí ẹ̀rú kọ́ àyín ó wúwo ojúlúmọ lọ ikú mẹ́rin wá mọ̀lú. àdáṣe ní humá o ìbà ò gbúdọ̀ humá. ọkọ ọmọ lára. mo sì bọ ọkùnrin lálẹ́ yìí mo sì bọ obìnrin ìbọn ọmọdé ìbà àgbàlagbà ìbòyún inú mo sì bá gbogbo àṣẹ ẹ̀dí. ọmọ olómù apẹ̀rán ọmọ ọlọ́rọ̀ agogo. eégún lé yìí ìbà lálẹ́ yìí. ọmọ fi lọ yóò ìran bàbá yín ẹsẹ̀ gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀. ìsìbà òde mo sì bà lọ́wọ́ yín. ìbẹ̀yìn ìyá mi òṣòròǹgà arógbá aṣọ má balẹ̀ yín ajẹ̀ fún ẹ̀dọ̀ má bì. ọmọgẹrọ gbọ́dọ̀ ló bá sọnù ló mú. ẹ̀yin tó lódùmarè kólé ayé lọ́wọ́ ìbà yín lálẹ́ yìí. ìbà bàbá ìbà yèyé. bàbá mi olúwa adémọ́lá ọládìran ìbà yín lálẹ́ yìí. ọmọ arọ́pọ̀ ńlá jomi tó rọ ẹṣin. ìbà gbogbo orí tó kún tí ò ní ná gbogbo ọjà tó kún tí ò lérò gbogbo oko tó pọ̀ tí ò ní rúgbìn mo sì bá yín lálẹ́ yìí. ilé ló bá wà. ìbà bàbá mi àrìndé ọ̀wọ́ ibi tó bá wà ilẹ̀ rẹ̀. iwájú ilé ló bá wà. mo rí bá gbogbo àjùnú lálẹ́ yìí pátápátá gbogbo àjùnú lọ mo rí bá yín. bàbá rẹ lọ torí fúláńgá. adétìmí lẹ́yìn adéyẹ̀lú rẹ̀ mú kí yẹn ẹ̀ka alẹ́ o. adéọlá tèmí dùnrájí ẹ̀ka alẹ́ ń bẹ̀ wọn. bàbá rẹ bàbá ọmọ ní kéré lọmọ fi. ìbà ìyá mi o mo rí bà lọ́wọ́ olódùmarè ọba láti fọba jẹ. bọ́ìsì tọ́ba dilẹ̀ ní ránkọ́ńkọ́sọ̀ baálé elétí oníṣẹ́. ẹ̀ka alẹ́. bámi dẹ́rù bọ́mọ mi Àyìnlá o. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo olóore mi Abíọ́dún Ọmọláwùyí gbogbo ẹ̀yin èjìká tí ò jẹ́ ká so yẹ̀ lọ́rùn mi gbogbo ẹni tí ò jẹ́ kójú ó tì mí mo dúpẹ́ lọ́wọ́ yín o. òkú kì í rojú sanwó pósí. lágbára lọ́wọ́ olódùmarè ẹ ti ń ga o ẹ̀ ní wálẹ̀ mọ́ láéláé apá ọ̀tá ò ní ka yín o gbogbo olóore mi Abíọ́dún Ọmọláwùyí mo mọ̀ lóore o bí ò bá sí ti yín ni kò sí Bíọ́dún Ọláwùyí ẹ̀yin lẹ jẹ́ kí n máa mọ̀ pé mò ń gbé nǹkan gidi ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín o àjíǹde ara ó máa jẹ́ fún gbogbo yín pátápátá ẹ̀ ní dùbúlẹ̀ àìsàn lágbára lọ́wọ́ olódùmarè. àyílò àyíbọ̀ tẹ́ ẹ rí òun kì í podó lágbára lọ́wọ́ olódùmarè ipá ọ̀tá ò ní ká yín o gbogbo èdìdì tá a fi di ìrókò ara báyìí òun lolúwéré òun ló fi san gbogbo ohun tó wù kọ́tà ó máa gbè lérò kí wọ́n máa gbà lérò lábẹ́nú láti ṣe yín níbi lágbára lọ́wọ́ olódùmarè gbogbo aburú tí wọ́n bá ń rò náà kò ní dọ́dọ̀ yín o kò ní kàn yín gbogbo ẹ̀yin olóore mi Abíọ́dún Ọmọláwùyí pátápátá mo dúpẹ́ o èmi ò ní ṣaláì moore mo mà lóore ẹ sì mo dúpẹ́. ẹ̀gbọ́n mi yóò fẹ̀sọ̀ Abíọ́dún tún dé mo kí yín ẹ̀ka alẹ́ o Stephen Aládé mo kí yín ẹ̀ka alẹ́. ìgbéyàwó láyé àtijọ́ àti tòde òní ǹjẹ́ tá a bá gbé wọn lórí òṣùwọ̀n tá a gbé wọn lẹ́gbẹ̀kẹ̀gbẹ́ ǹjẹ́ wọ́n bára wọn mu bí? bí wọn ò bá bára wọn mu èwo ló tẹ̀wọ̀n jù? èwo lẹ̀yin faramọ́ nínú ìgbéyàwó àtijọ́ àti tòde òní? kí nìdí tẹ́ ẹ fi faramọ́ kan jọ̀kan lọ?
bó o nígbéyàwó ti rí láyé àtijọ́, bó o ní wọ́n ṣe ń ṣe, ọ̀nà wo làwọn bàbá wa ń gbé gbà tó fi ń tù tó ń bà, bó o náà ṣe ń ṣe tó fi ń tùbà tó ń tùṣẹ́. bá a bá fojú inú wo ìgbéyàwó ayé àtijọ́ àti tòde òní, èwo ló ń pẹ́ jù nínú àwọn méjèèjì? àwọn tí ìpínyà ń dé bá, kí ló ń fa ìpínyà ọ̀hún? ẹ gbọ́ wínníwínní lẹ́nu mi lálẹ́ yìí. bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ mi, ẹ dákun dábọ̀ ẹ máa bá mi share ètò yìí. gbogbo ẹni tó ti ń darapọ̀ mọ́ mi lórí ètò lálẹ́ òní pátápátá mo kí n ò lólódì kankan o. ẹ má sì gbàgbé wípé ìwé mi tí àkọlé rẹ̀ ń jẹ́ Ṣùàrà, ìwé ọ̀hún bẹ ńlẹ̀ fún títà o, ó pọ̀ lọ jàǹtìrẹ rẹ̀. ẹni tí ò bá mọ Yorùbá kà dáadáa, ìwé ọ̀hún bẹ ní ọ́díò. wákàtí 10 àbọ̀ gbáko lẹ́ẹ̀ fi gbádùn ìwé ọ̀hún ní ọ́díò. Ògúndìran Ọpẹ́yẹfà, mo kí yín dáadáa ẹ káalẹ́ o. Ṣẹ́gun Julius Ajégbé, mo kí yín bàbá mi ẹ káalẹ́. ẹni bàbá mi rí Ọ̀gbẹ́ni K Ọlá, ẹ bá ń kí wọn dáadáa. ẹ̀gbọ́n mi Rasheed Adéwálé Adékànbí, mo kí yín dáadáa ẹ káalẹ́. kí ni ìdí pàtàkì tí Yorùbá tí wọ́n fi ń fẹ́ ìyàwó? kí ni ìdí tó fi jẹ́ wípé ìran Yorùbá wọ́n mú ìgbéyàwó tẹ́ rí wọ́n mú ní pàtàkì púpọ̀? ṣé Yorùbá ní bàbá torí iṣu jẹpo àmọ́ torí epo jẹṣu? káró sọmọdé káró dì má sọ kí ìdí sáàmọ́ ti gbófo ni. kí ni ìdí tí àwọn bàbá wa tí wọ́n fi ka ìgbéyàwó àbí ìyàwó ṣíṣe tí wọ́n fi kà á ní pàtàkì? ẹ gbọ́ lálẹ́ yìí. ṣé ẹ rí ìdí kan pàtàkì tó jẹ́ gbòógì tí Yorùbá fi ka ìgbéyàwó kún ohun pàtàkì? kò ju ọmọ bíbí lọ. ẹ béèrè lọ́wọ́ àwọn bàbá wa, wọn ò ní bẹ́ẹ̀ lórí. àbọ̀tọ̀ ni nǹkan tẹ́yìn ń rò lọ́kàn. ìdí táwọn bàbá wa fi ń fẹ́yàwó látijọ́ kò ju ọmọ bíbí lọ. ẹ̀sùn ẹ̀gbọ́n mi Ìfẹ́sọ̀ Abíọ́dún tó dé, kò sí rọ́mbẹ́. ìgbéyàwó àwọn bàbá wa láyé àtijọ́ a máa tọ́jọ́, wọn a máa bára wọn gbé pọ̀ dáadáa ní ti kíkú ní ti yíyè, lọ́jọ́ rírí jẹ àtọ́jọ́ àìrí jẹ. ẹ rí gbogbo ìlérí tá à ń ṣe ní ilé ìjọsìn lóde òní àbí ní kóòtù, bá a bá ń ṣègbéyàwó ìlérí asán ni, kò dàbí tàwọn bàbá wa. kí nìdí tó fi rí bẹ́ẹ̀? alẹ́ gbọ́ lálẹ́ yìí. ifá kan tí wọ́n ń pè ní ọ̀sẹ̀túrá odù yìí ó sọ̀rọ̀ nípa ìgbéyàwó, ìdí tí ìgbéyàwó tó fi pàtàkì. ọ̀sẹ̀túrá ó fìdí rẹ̀ múlẹ̀. kí lọ̀sẹ̀túrá, kí ni tó wí, kí ni tó sọ? ó láì lóbìnrin ò ṣeé dákẹ́ lásán. bá a bá dákẹ́ lásán ẹnu ní í yọ ni. níní ẹjọ́ àìní ọ̀ràn. èèyàn tí ò lóbìnrin ó tó kó káwọ́ lórí kó sunkún gba ọjà lọ. kábíyèsí Olódùmarè. kì í ṣe ọ̀ràn àṣejù, ọ̀ràn àṣesákọ́. ọ̀sẹ̀túrá òun ló sọ bẹ́ẹ̀. ó ní bẹ́ẹ̀yàn ò lóbìnrin, àní bẹ́ẹ̀yàn ò níyàwó ó tó kó káwọ́ lórí kó sunkún gba ọjà lọ. àyànfẹ́ Olódùmarè ẹ ṣé, mo kí yẹn káalẹ́ o. ṣé ẹ ti wá rí wípé ìyàwó níní ó ṣe pàtàkì púpọ̀? kódà nílẹ̀ Yorùbá láyé àtijọ́, bẹ́ẹ̀ èèyàn bá ti tóbìnrin ní nílé ṣùgbọ́n tí ò lóbìnrin, ojú àbùkù ni wọ́n máa ń fi wo nítọ̀hún. wọ́n máa pè wọ́n ní àpọ́n ni. kódà ní àárín ìlú gan ó lérè ju ohun tó nítọ̀hún tí ó lè bá àwọn èèyàn ṣe, torí wípé kò tí ì lóbìnrin nílé. wọn ò ní ká kéèyàn pàtàkì láwùjọ. bó o ní wọ́n ti wá yan aya láyé àtijọ́? ẹ fetísẹ̀ yí àtàrí, ibi tí mo ti fẹ́ ká kẹ́kọ̀ọ́ gan rèé.
ṣé ẹ mọ̀ pé lóde òní àwọn ọmọ òde òní àákàn ríra ń bì kan lápéjọ kan àá wa sọ̀rọ̀ ìfẹ́ bẹ̀rẹ̀ náà nu kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó gbẹ́ lómi ó tiẹ̀ pẹ́ ju oṣù méjì oṣù mẹ́ta wọn ó ti mọ́jọ́ ìyàwó àwọn bàbá wa wọ́n sì ní ẹni abámọ̀délé là á fẹ́ wọ́n ní bẹ́ẹ̀ èèyàn bá fàyà níjù yóò sọkọ ẹbọra. ìdí rèé tí àwọn bàbá wa tí wọ́n fi máa ń lo ọ̀pọ̀lọpọ̀ àsìkò láti wá aya. kódà bẹ́ẹ̀ èèyàn bá fẹ́ yan aya láyé àtijọ́ sẹ́mọ̀ wípé láyé àtijọ́ lọ́pọ̀ ọgbà àwọn òbí òní wọ́n máa ń yan ọkọ fún ọmọ wọn tàbí yan aya fún ọmọ wọn tó jẹ́ ọkùnrin. wọn a máa fọ ọmọ gan, wọn a máa fi dọ̀rẹ́ láàrin ara wọn wípé ọmọ rẹ ní ó fẹ́ ọmọ mi kí ọ̀rẹ́ wọn kó túbọ̀ lè jinlẹ̀ sí dáadáa. wọ́n ti mọ̀lẹ́mọ̀nà ara wọn. ṣùgbọ́n lóde òní ńkọ́ kò síbi tá a ti lè pàdé àwọn obìnrin tá à ń fẹ́ yìí. ṣé ń de ọ̀rọ̀ mi lálẹ́ yìí. ṣùgbọ́n nígbà táwọn bàbá wa bí wọ́n bá fẹ́ obìnrin bóyá ọkùnrin kan tó ti tó aya ní ló wá ṣàkíyèsí wípé obìnrin báyìí ó wù mí. ohun tí irú ẹni bẹ́ẹ̀ ó kọ́kọ́ ṣe ni wípé yóò wá ẹnìkan tí wọ́n ń pè ní alárinà. alárinà yìí ò ní ó dúró gẹ́gẹ́ bí agbẹnusọ láàrin ọkùnrin tó fẹ́ fẹ́yàwó àti obìnrin tí wọ́n fẹ́ fẹ́. òní ó máa lọ tí ó máa bọ̀ láàrin àwọn méjèèjì. òní ó bá wọn sọ̀rọ̀ fẹ́ ọ̀hún tọ̀rọ̀ fẹ́ ọ̀hún tí ó fi gún régé. ṣé ẹ wá rí i lẹ́yìn tí ọ̀rọ̀ ìfẹ́ yìí tó bá ti gún régé tán alárinà máa gbowó ọ̀yà rẹ̀ o. alárinà ó gbowó ọ̀yà lọ́wọ́ ọkọ ìyàwó ìyíwọ̀n owó iṣẹ́ tó ṣe nu o. lẹ́yìn tó bá gbà á tán yóò fojú ọkọ àti ìyàwó tí wọ́n fẹ́ fẹ́ yóò fojú wọn mọ́ra wọn. Ọlálékan Bídèmí mo kí yín dáadáa. bó bá ti fojú wọn mọ́ra wọn alárinà ni ó wá gbéra pa yóò lọ bá àwọn òbí ọkọ yóò lọ bá àwọn òbí ìyàwó wípé ẹ rí àwọn ọmọ yín báyìí báyìí wọ́n fẹ́ fẹ́ra wọn o. báwọn òbí méjèèjì bí wọ́n bá ti fọwọ́ sí wípé àwọn ọmọ yìí wọ́n lè máa bá rí àníyàn lọ pé wọ́n lè fẹ́ra wọn. alárinà náà lálárinà ó wá yẹ̀bá. Yorùbá ní bọ́kọ bá ti mojú aya tán alárinà ó yẹ̀bá. ṣé ẹ wá rí àwọn òbí ìyàwó wọn a máa gba owó kan láti ọwọ́ àwọn òbí ọkọ. wọ́n máa ń pe owó yìí ní owó ìjọ́hun tàbí kí wọ́n pè ní owó ìyá gbọ́ bàbá gbọ́. bí wọ́n bá ti ṣètò yìí tán ṣé ẹ wá rí àwọn òbí méjèèjì yìí wọn àwọn òbí ọkọ tó fẹ́ fẹ́ ìyàwó àti ìyàwó tó fẹ́ fẹ́ ọkọ wọn a máa wá gbé ìgbésẹ̀ kan tó ṣe pàtàkì púpọ̀. wọ́n ó tọ̀ àwọn onímọ̀ lọ wọ́n ó lọ dífá lórí ọ̀rọ̀ ọ̀hún. lọ́pọ̀ ọ̀gbà àwọn ìdílé ìyàwó ni wọ́n máa ń lọ dífá yìí. bí wọ́n bá ti wá dífá yìí wípé ẹ rí àwọn ọmọ lágbájá báyìí tí wọ́n fẹ́ fẹ́ra wọn. bó o làárọ̀ wọn ọ̀sán wọn àtàlẹ́ wọn ó ti rí. bí wọ́n bá ní òṣèwú wọn lè máa bẹ̀rẹ̀ àníyàn lọ. ṣùgbọ́n bí wọ́n bá rí wípé ẹ rí àárọ̀ àwọn ọmọ méjì tí wọ́n fẹ́ fẹ́ra wọn yìí àárọ̀ wọn ó dáa gan-an ṣùgbọ́n ṣe rí ọ̀sán wọn àwọn kùdìẹ̀kùdìẹ̀ díẹ̀ lè fẹ́ wáyé bó bá dọwọ́ ọ̀sán. bó bá ti wáyé bẹ́ẹ̀ kí ló ń ẹbọ kí ló ń ètùtù. wọn ò wá rúbọ yìí ṣùgbọ́n bí wọ́n bá fẹ́ sanwó ẹbọ yìí àwọn ìdílé ọkọ òun ni wọ́n sanwó ọ̀hún. pàápàá ó lè jọkọ ìyàwó. ṣe rí bí wọ́n bá ti rúbọ yìí ẹbọ yìí ni ó wá kásẹ̀ kùdìẹ̀kùdìẹ̀ tí wọ́n ní rí lọ́wọ́ ọ̀sán yìí.
ẹbọ yìí ni ó kásẹ̀ rẹ̀ kúrò. ara ìdí táwọn bàbá wa tí wọ́n fi máa ń pẹ́ pẹ̀lú ìyàwó wọn láyé àtijọ́ nù. lóde òní kì í ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tó fẹ́ yan ọkọ tàbí tó fẹ́ yan aya kì í ṣe wípé àwọn náà gbégbèsè láti wádìí wípé bó o ní ìbáṣepọ̀ àwọn ó ti rí. ṣùgbọ́n ṣenu láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ ń bá àwọn ebi léńdé ni àwọn àásà àjẹun. ọ̀làníyà yọ̀bá mi mú kí yín dáadáa o ẹ̀ka alẹ́. àwọn àásà àjẹun ni wọ́n lọ ń bá àwọn gbájúẹ̀ ohun tí ò sí ni wọ́n mọ̀ láwọn rí. àwọn méjì tó jẹ́ wípé kò tiẹ̀ yẹ kí wọ́n rìnà pọ̀ rárá wọn ò ní bàbá fẹ́ra wọn pé ọjọ́ ọ̀la wọn dáa. ẹ jẹ́ n tún wá sọ àṣírí kan fún yín tí mo gbọ́ lẹ́nu bàbá mi kan lálẹ́ yìí. ṣe rí ọ̀pọ̀ àwọn tó ń yan aya tàbí tó ń yan ọkọ lóde òní náà àwọn aláwòore ni wọ́n pàdé tí wọ́n sì sọ fún wọn wípé wọ́n lè fẹ́ra wọn pé kò séwu. ohun tí wọ́n rí ni wọ́n sọ lóòótọ́ ṣùgbọ́n nǹkan kan ń bẹ tó jẹ́ wípé tó bá ti lè ṣẹlẹ̀ gàgá díẹ̀ ó wà láàrin ohun tí ó yẹ kí wọ́n rí àti ohun tí wọ́n rí. n tí mò ń sọ ni wípé wọ́n lè má rí n tí wọ́n rí wọ́n lè má rí kúlẹ̀kúlẹ̀ rẹ̀ òféèfé rẹ̀ lásán ni wọ́n rí. kí ni gàgá tó ń fa èyí gẹ́gẹ́ bí mo ti gbọ́ lẹ́nu bàbá mi kan. wọ́n ní bó bá ti lè di wípé ọkùnrin tó fẹ́ fẹ́ obìnrin àti obìnrin tó fẹ́ fẹ́ ọkùnrin bó bá ti lè jẹ́ wípé wọ́n ti ní nǹkan papọ̀ nǹkan tọkùnrin àti obìnrin máa ní láàrin ara wọn pé wọ́n ti bára wọn lájọṣepọ̀ kí wọ́n tó lọ ṣe ìwádìí yìí gàgá díẹ̀ a máa bẹ lára nǹkan tí wọ́n ó rí. wọ́n ní ìdí ni wípé yóò dàbí ìgbà tí ẹ̀jẹ̀ wọn tó ti dàpọ̀ tó ti bára wọn mu. àṣírí ni o ẹ̀yin bàbá mi nínú ilé mo túbá o. Ahmad Muhammadu mú kí yín o. Lámúyè Saheed ẹ̀ka alẹ́. fún ìdí èyí bí wọ́n ti ní nǹkan pọ̀ gẹ́gẹ́ bí ọkọláya ó ṣeéṣe kí wọ́n má rí kúlẹ̀kúlẹ̀ nǹkan tó yẹ kí wọ́n rí. ohun tí wọ́n mọ̀ rí náà ni wípé àwọn méjèèjì dá wọn lè fẹ́ra wọn kí wọ́n máa béèrè àníyàn nìṣó yóò wá dọjọ́ iwájú àwọn kùdìẹ̀kudìẹ̀ kan wọ́n máa wáyé yóò máa ní mo sì béèrè sí wọ́n ní máa lọ ní pé kò ní séwu ewu ọ̀hún ló ti wá dé yìí ara nǹkan tó máa ń fà rèé. fún ìdí èyí bó o bá ti rẹ́ni tó ń wò wípé ó yẹ kí n lè fẹ́ lágbájá tètè máa ṣèwádìí tàbí kó o má ba ní nǹkan pọ̀ rárá. Latifa Tafuye mo kí yín ìyá mi ẹ̀ka alẹ́ Alhaji Sẹ̀dọ̀ Faramide ẹ̀sìn wo. ara tó fi ń bà fáwọn bàbá wa láyé àtijọ́ rèé tó fi ń tù tó ń bà fún wọn. ṣe wá rí gẹ́gẹ́ bí n tí mò ń bá lọ kí n tó yà bàrá láti ṣí wa níyè bíntín lálẹ́ yìí. bí wọn bá ti dá fàyè tí wọ́n sọ bí ìrìn àjò tọkọ-tìyàwó ti rí àwọn náà wà máa ṣiṣẹ́ tọ̀ ọ́. ìdí rèé tí ìgbéyàwó àwọn bàbá wa tó fi ń pẹ́ láyé àtijọ́. lẹ́yìn tí gbogbo èyí bá ti lọ ìdáná ló kù ó wá kùkù kẹ̀kẹ́ ìdáná wọ́n máa ṣe kùkù kẹ̀kẹ́ rẹ̀ ní wọ́n máa gbé wọ́n máa fà torí ohun pàtàkì ìgbéyàwó jẹ́ nílẹ̀ Yorùbá. ṣe rí bí wọ́n bá ti dájọ́ ìdáná yìí àwọn òbí ìyàwó wọn a máa gba owó kan lọ́wọ́ ọkọ ìyàwó kì í ṣòwò nìkan wọn a tún máa gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan pẹ̀lú ẹ̀. wọn a máa gba 40 obì àbàtà. wọn a máa gba òjì orógbó òjì atare. wọn a máa gba oyin àti ọtí pẹ̀lú ẹ̀. kí nìdí tí wọ́n fi ń gba àwọn nǹkan yìí ó nídìí pàtàkì kan. ṣé ẹ mọ̀ wípé Yorùbá yìí ṣe nǹkan láì nídìí. Olúwafẹ́mi fanda fresh ẹ mọ̀ kú ọjọ́ mẹ́ta
mo kí yín káàbọ̀ sórí ètò lálẹ́ yìí àjíǹde ara ó máa jẹ́ kò ní rẹ̀ wá o. ṣé ẹ rí obì àbàtà tí wọ́n gbà ó ní tó dúró fún o obì àbàtà yóò dúró fún ọlá iyì àti ìpamọ́ kúrò lọ́wọ́ ewu gbogbo. ṣé ẹ rí orógbó ń tiẹ̀ orógbó ó dúró fún àmì ìṣọ̀kan àti ẹ̀mí gígùn fún tọkọ-tìyàwó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́ra wọn. ṣé ẹ rí oyin ń tiẹ̀ gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ wípé dídùn là á bálé oyin. oyin tí wọ́n gbà ó túmọ̀ sí wípé ìgbésí ayé tọkọ-tìyàwó tuntun yóò ládùn yóò lóyin. ìgbésí ayé tó ní àlàáfíà àti ìdùnnú làwọn méjèèjì ó sì jọ gbé pẹ̀lú ara wọn. ntòyìn túmọ̀ sínú. ṣé ẹ wá rí atare ń tiẹ̀ ṣé mọ̀ wípé atare kan kì í di tiẹ̀ láàbọ̀. ọmọ yọyọ ni nínú rẹ̀. atare ló túmọ̀ sí wípé wọn ò bímọ púpọ̀ wọn ò ní yàgàn. gbogbo etí tó ń gbọ́ mi lálẹ́ yìí tí wọ́n ń fọwọ́ kan oṣù tí wọ́n fi ń nu ògiri gbígbẹ àní gbogbo etí tó ń gbọ́ mi gbẹ́tò lálẹ́ òní tó jẹ́ wípé báwọn bá ti tọwọ́ bọ oṣù ògiri gbígbẹ ni wọ́n fi ń nù. ọlọ́run ọba mi ó wọlá wákàtí yìí yóò bá mi dùn yín nínú. olódùmarè yóò yọ yín kúrò nínú àgàn ẹ̀yin náà rọ ọmọ tuntun gbẹ́jọ́. orun kan tẹ́ ẹ bá sùn lóṣù tuntun yìí yóò dọmọ kò ní ṣàì dọmọ. orun kan tẹ́ ẹ bá sùn lóṣù yìí yóò dọmọ. alábàáhùn yìí yàgàn ọmọ yọyọ ni nílé aládì lágbára lọ́wọ́ olódùmarè. gbogbo ẹni tó ń wojú olódùmarè fọ́mọ lálẹ́ yìí gbogbo ẹni tó ń gbé tòmí lálẹ́ tó ń wojú olódùmarè fọ́mọ ọlọ́run bá mi ó wọlá wákàtí yóò fọmọ alálùbáríkà yóò fi ta gbogbo yín lọ́rẹ o. olùkáyọ̀dé àgbùjọ Emmanuel mo kí yín. ẹ dákun olùkáyọ̀dé àgbùjọ Emmanuel ó dàbẹ̀ pé ẹ ti kọ̀rẹ́tì mi nípa orúkọ ọ̀hún rí bí n bá rántí dáadáa ṣùgbọ́n wọn ò rò pé mo rántí nǹkan tẹ́ ẹ pè é. ẹ má bínú òbí n ò bá pè dáadáa. èmi ò tí ìrọ́bà méjì díjẹ́ lọ́wọ́ ọba oníṣẹ́ ńlá tó ti bẹ̀ kí gbogbo àyè tó kàn fẹ́. ṣe rí lẹ́yìn tí gbogbo eléyìí tí mo dárúkọ sókè bá ti kásẹ̀ ńlẹ̀ ó wá kú ọjọ́ tí obìnrin ó kúrò nílé bàbá rẹ̀ tí ó lọ bá ọkọ rẹ̀. ọjọ́ ńlá ọjọ́ pàtàkì lọ́jọ́ ọ̀hún. bọ́jọ́ ń bá ti pé alẹ́ nílẹ̀ Yorùbá alẹ́ lobìnrin sábà máa ń lọ sílé ọkọ. básìkò tí ó lọ lé ọkọ bá ti ń tó nǹkan kan máa ń wáyé tí wọ́n ń pè lẹ́kùn ìyàwó. ṣé ẹrúbìnrin tó fẹ́ lọ lé ọkọ yìí yóò wá máa tọ ojúlé dójúlé láàrin àwọn mọ̀lẹ́bí rẹ̀ yóò máa lọ sunkún sí wọn lọ́rùn wípé àsìkò náà ti tó òun lọ sílé ọkọ òun. bó bá ti ń dọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wọn ò ní wọ́n máa súre fún un. ara rẹ̀ tí wọ́n ń sú fún ni wípé ṣe mọ̀ wípé ọmọ tuntun òun ládùn gbéyàwó. ara rẹ̀ tí wọ́n máa sú fún ni wípé kò ní yàgàn nílé ọkọ o. pé yóò bí sun yóò bí wàlẹ̀. àwọn ti débẹ̀ Tajudeen Olúṣẹ́gun mo kí yín ẹ kálẹ́ bàbá mi. wọ́n máa ṣàdúrà fóbìnrin yìí nílẹ̀ Yorùbá ọ̀dọ̀ baálé ilé olórí ẹbí òní obìnrin òní ó dé gbẹ̀yìn. ó tó débẹ̀ gbogbo àwọn èèyàn ó ti péjọ síbẹ̀. olórí ẹbí òní ó wá wúre ìkẹyìn ní ó wù fún obìnrin kó tó máa lọ sílé ọkọ. ṣe é rí bóbìnrin bó bá dé ilé ọkọ rẹ̀ bóyá ara àwọn nǹkan tá a ṣe máa lóde òní rèé tó ń fa àkóbá fún wa. Ayọ̀dèjì Àṣemà
mo kí yín ojú èdè ìfọ̀rẹ́ ẹ káalẹ́. ẹ mọ̀ sáré bí ẹni wọ́n lé. mo ní bóbìnrin bá wá délé ọkọ ìgbésẹ̀ kan máa ń bẹ tí wọ́n máa ń ṣe kóbìnrin wo tó wọnú ilé ọkọ. kí ni ìgbésẹ̀ ọ̀hún? ìgbésẹ̀ tó nípọn tí Yorùbá yìí fi ṣeré tí wọ́n mú lókùnkúndùn ni ó sì nídìí. àwọn àgàn bóyá ara àwọn tá a ṣe mọ́ lóde òní tó ń fàkóbá fún wa rèé gẹ́gẹ́ bí mo ti wí. oníṣẹ́ ńlá dáwọn lọ́lá tó fún ọlọ́mọ rere aláwùrà bí ó fún amọ̀ nílò gbà. ṣe rí bí obìnrin bó bá ti dé ẹnu ọ̀nà àti wọlé sínú ilé ọkọ rẹ̀ lẹ́tà sí wa wọn ò tí ì ní jẹ́ kó wọlé láì ṣòro yìí. ìtọ̀dọ̀ orò wo lorò tí mò ń wí. wọn ò lè mọ nọ́mbà àtọ̀dọ̀ wa arárọ̀ ní àsùnnára àwọn tóbìnrin bá nílé wọ́n ti gbé omi kan wọ́n ti gbé e sínú gbá. léèdì ṣe é rí omi yìí wọn a máa bu ọtí ìbílẹ̀ wọn ó bù sínú omi yìí wọn ó da ọtí pọ̀ mọ́. ó lálóde ẹ̀dùn máa gbọ́ ẹgbàá 22 owó òun ni wọ́n kó sínú omi yìí. mo di bàbá wọn rẹ̀ bóbìnrin bá ti wá dẹnu ọ̀nà tó fẹ́ wọnú ilé wọ́n wà á kó yọ ẹsẹ̀ rẹ̀ síta. ẹ̀yìn èèyàn yóò na ẹsẹ̀ síwájú ṣe é rí omi tó ń bẹ nínú gbá yìí òun ni wọ́n fi fọ ẹsẹ̀ obìnrin yìí wọ́n fi fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì. ní Ìbàdàn lámọ̀ àwọn ọmọ láyípo ẹ̀dùn máa gbọ́ ẹ̀yìn ohun tí wọ́n ń ṣe ni wípé aburú yòówù kí obìnrin tuntun ìyàwó tuntun tán ẹ̀sẹ̀ gbé yìí kó máa gbé bọ̀ láti ibi tó ti ń bọ̀. dáró gbogbo rẹ̀ ni wọ́n ti kọ́kọ́ wẹ̀ dànù wọ́n wẹ ìṣẹ́ wọ́n wẹ òsì dànù wọ́n wẹ gbogbo aburú tó wù tí ìbá máa gbé bọ̀ láti ibi tó ti ń bọ̀ wọ́n wẹ̀ ẹ́ dànù nu. àmì láìkí yókè fọ́tò tó lẹ́yìn ìgbà náà olóbìnrin yìí ni ó ṣẹ̀ṣẹ̀ wọlé ọkọ rẹ̀. gómìnà ọ̀gẹ̀dẹ̀ búrẹ́dì ẹnìtì mo di bàbá rò gbọ́mọ̀ṣọ́ wọn ọ̀gbọ́dọ̀ sanwó síra wọn ẹ̀dùn máa gbọ́ bóbìnrin bá wá wọlé ọkọ mo di alẹ́ ọjọ́ náà alẹ́ tó ṣe pàtàkì ni láàrin ọkọ àtìyàwó bàbá gbọ́ ẹ̀yìn èèyàn alẹ́ táwọn méjèèjì ó dára wò ni. níwọ̀n ní díẹ̀ alẹ́ tọkùnrin ó mọ obìnrin tóbìnrin ó mọ ọkùnrin. ìdógó alẹ́ ọjọ́ náà ṣe pàtàkì púpọ̀ láàrin ìran Yorùbá. mo di bàbá ra ìpàgbọ́ wọn gbọ́ ṣe rí bí wọn bá wọlé tira wọn gẹ́gẹ́ bí ọkọ láya ẹ̀yìn èèyàn tí wọn bára wọn lájọṣepọ̀ wọn ń pè nǹkan kan ní ìbálé léyìí tó túmọ̀ sí wípé obìnrin ọ̀hún kò tí ì mọkùnrin rí ká obìnrin wọn obìnrin ọ̀hún ò tí ì lájọṣepọ̀ pẹ̀lú ọkùnrin rí ṣe rí obìnrin tí wọn bá ń lé obìnrin ọ̀hún yóò gba iyì àti ẹ̀yẹ títí dọjọ́ ọkú ni. gbé ọ̀rọ̀ tí mo rò lógún régé ẹ̀dùn máa gbọ́ ẹ̀yìn èèyàn bí wọn bá fẹ́ bára wọn lájọṣepọ̀ ọkọ ìyàwó wọn ò ti tọ́jú aṣọ funfun pélébé kan wọn ò ti tọ́jú rẹ̀ sínú gbá tàbí òwú ètùtù ńgbà wọn bá bára wọn lájọṣepọ̀ mọ̀ tán aṣọ funfun tàbí òwú ètùtù yìí òun lọkọ wà fi nujú ara ìyàwó ẹ̀ bí ò bá ti ṣẹ́jẹ̀ ńbẹ̀ àjẹpẹ́gbayàwó nílẹ̀kùn rínu gúdúgúdú abara gbọ́kúgbàkú ti gidi abọ́ irú obìnrin bẹ́ẹ̀ akọ́bí gidi abọ́ yóò máa gbèrè tìjú títí dọjọ́ ọkú rẹ̀ ni. lọ́rùn kọ̀ wá o aṣọ funfun torí ìran Yorùbá wọn ka ìbálé sóhun pàtàkì púpọ̀ ìra rẹ̀ sójú ọ̀nà obìnrin tí àbá ti bá ń lé wọn gbàgbọ́ pé ó ti lora rẹ̀ nílòkulònú fúnra wọn irú obìnrin bẹ́ẹ̀ kò sì yẹ lẹ́ni àpọ́nlé ẹ̀yìn èèyàn kódà wọ́n ní láwọn agbègbè kan láwọn agbègbè Ilé-Ifẹ̀ sáré pípọ̀ bí wọ́n ní látijọ́ bí hàn bá ti bóbìnrin lé wọ́n ní gbogbo ibi tóbìnrin ọ̀hún bá ti ń lọ ó ń lọjà ní àbó ń lọ bìkan pàtàkì ní ìràwọ̀ wọ́n ní wọ́n wàá mú ọmọkùnrin kan tẹ̀lé lẹ́yìn ẹ̀yìn èèyàn gbogbo ẹni tó bá ti rọ́mọkùnrin lẹ́yìn rẹ̀ ni ó ti mọ̀ wípé wọn ò bọ́ ọmọbìnrin yìí nílé ó ti lora rẹ̀ nílòkulò abara tèdè wọn gbọ́dọ̀ fèdè níyàn wọ́n ní wọ́n sì máa fi ṣẹ̀fẹ̀ ní ẹ̀yìn èèyàn kódà ó lè fa kóbìnrin míì kó bínú kú tóyò àwọn ọmọ amúlé kan lé wọn amóde tọ̀dé bẹ́ẹ̀ ni ìwà wọn ọ̀tọ̀ọ̀tọ̀ oyè ń dúpẹ́ mo di bàbá àwọn Yorùbá sì rèé wọ́n gbàgbọ́ wípé obìnrin kan ò gbọdọ̀ wọlé ọkọ lẹ́ẹ̀mejì ẹ̀yìn èèyàn bóbìnrin bá ti lè lọ́kọ lẹ́ẹ̀kan ṣoṣo àbákúlaṣọ ewúrẹ́ ọmọdé kan rí kọ́ba alàgbà ìmọ̀ burúkú tó ní owó lọ́wọ́ yẹlẹ́gbẹ́ tóbi ikú jẹ́ rárá àgbóṣòkun àgbóṣòkun. ṣe wá rí i lára nǹkan tó jẹ́ kí ìgbéyàwó àwọn bàbá wo máa pẹ́ látijọ́ yàtọ̀ sí wípé wọ́n ti ṣèwádìí sí i dáadáa kó tó di pé wọ́n fẹ́ra wọn. ikú jẹ́ rárá ibẹ̀ bẹ́nẹ̀dẹ̀ lówó lọ́wọ́. ara ohun tó máa ń jẹ́ kí ìgbéyàwó wọn pẹ́ ni wípé àwọn ìyá wa tẹ́ ẹ rí wọ́n ní àforítì púpọ̀
àwọn obìnrin òní àbí kí n sọ pé púpọ̀ nínú obìnrin òde òní bẹ́ẹ̀ ni wọ́n bàbá jáde pẹ̀tòpẹ̀tò. wọn ò ní ìdá 100 àforítì táwọn ìyá wa ní. pẹ́pẹ́yẹ àwọn ìyá wa ní àfaradà púpọ̀ ìdí rèé tí wọ́n fi lè pẹ́ nílé ọkọ dáadáa. ẹ̀gbọ́n mi ọmọ ní ìyá sọ̀rọ̀ bíi Latif asọ̀rọ̀ bíi bí ọ̀rọ̀ àná mo kí yín dáadáa ẹ̀ka alẹ́. wọ́n fi máa ń sọ wípé ẹnìkan yìí súpọ̀ alààyè torí ọkọ tó kọ́kọ́ fẹ́ lóòrọ̀ ọjọ́ ayé rẹ̀ ò tí ì kú. àwa nìkan lóminú fi nìkan ẹ̀bà kọ̀ọ̀kan láyé ìwò ní kọ́ lórí mọ́ wọn mọ̀ náà lẹ́bọ̀ ni ẹ mọ ìṣeré. ẹ jẹ́ àwájọ wo ìgbéyàwó òde òní. ẹ má délé kíní já. èwo lẹ́yìn rò pé ló wúra jù nínú méjèèjì. àgùntàn pàlẹ́ tẹ́mọ̀ nítorí ayé lé nítorí ayé. èwo ló lówúra jù nínú ìgbéyàwó àtijọ́ àti tòde òní. lóminú fi nìkan. Ìdòwú p bàdà mo kì í yẹn ká alẹ́ o. ẹ dákun ẹ máa dá mi lóhùn èwo ló lówúra jù nínú ìgbéyàwó àtijọ́ àti tòde òní. ṣé ẹ rí ìgbéyàwó òde òní pàápàá ìgbéyàwó alárédè tá a fò ká síra wa lọ́wọ́ tá a mọ̀ ṣèlérí oríṣiríṣi. kò lẹ́sẹ̀ nílẹ̀ tó tàwọn bàbá wa. ṣé ẹ rí gbogbo ayẹyẹ tá à ń ṣe ń a kàn ń kóra wa lẹ́nu jọ lásán ni. ohun tí Yorùbá kà kún jù láyé nínú ìgbéyàwó òun ni ìdáná. béèyàn bá ti dáná bó ṣe yẹ onítọ̀hún ti fẹ́yàwó nù. bí ò bá sí ìdáná kò sí ìgbéyàwó. ìdáná gan-an òun làwọn bàbá wa ni wọ́n ń pè ní ìgbéyàwó. màmá mi Aishat Àṣàbí Ìyábọ̀dé mo kí yẹn kalẹ́ o. Ìdòwú p bàdà ẹ̀sìn mo dúpẹ́. mo ní ìdáná gangan òun ni wọ́n ń pè níyàwó ṣe rí gbogbo eléyìí tó kù afẹ́fẹ́ yẹ̀yẹ̀ lásán ni. ẹ rí i pé lóde òní gan-an bó tilẹ̀ jẹ́ wípé àṣà òyìnbó lókùtà ń kọ́ lórí àṣà ìgbéyàwó síbẹ̀síbẹ̀ ẹ rí wípé wọn ò rí ìdáná wọn ò rí iyọ kúrò títí dòní. ọ̀nà tí wọ́n kàn ń gbé ìgbà ló tún lè yàtọ̀ díẹ̀ síta yé àtijọ́ síbẹ̀síbẹ̀ ìdáná ni. ìdáná yìí gan-an làwọn òbí ọmọ fi ń mọ̀ wípé ọmọ àwọn ti lọ́kọ àbó ti níyàwó. bá a bá ti yọ kúrò nínú ìgbéyàwó tán. gbogbo lọmọ ojú òní fọmọ rẹ jẹ ọmọ ìyá tó dàgbà tó relé ìyá lọ mú mú ó ti gbórí ó ti kéde ìpàdé ìjọ mi. àgbọ̀rọ̀ ìlúlu ká ẹ̀ mọ́ wulẹ̀ wé sí ilé mọ́ o torí ẹ má ti. ṣé ẹ rí ìgbéyàwó tẹ́ ẹ rí un pàápàá lóde òní ọjà òkùnkùn ni. ayé yìí yóò ṣe kò ṣe tẹnìkan ilé ayé yìí yóò ṣe. béèyàn bá sì ti tẹ́rì wọ́ àti padà a máa mú ìṣòro àti ọ̀pọ̀lọpọ̀ ìnira lọ́wọ́. ìṣòro tá a lè fojú rí àti eléyìí tá a lè fojú rí òun ló máa mú lọ́wọ́. ìgbéyàwó àwọn bàbá wa láyé àtijọ́ gbogbo ẹnu ni mo fi sọ a máa pẹ́ dáadáa. lóòótọ́ a lè máa rí àwọn eléyìí tó jẹ́ wípé àwọn náà wọn ìgbádùn ara wọn dáadáa o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bá a bá ní ká gbé lóṣùwọ̀n pẹ̀lú tayé òde òní tàwọn bàbá wa lọ̀gá. ẹ̀yin ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tó ń túká lóde òní kódà ìgbéyàwó mi ò tí ì tó oṣù mẹ́ta ẹ̀ ti gbọ́ pé wọ́n túká kí lẹ rò pé ń fà á. àìníforítì àti àìnífaradà pẹ̀lú irọ́ burúkú tá a máa ń pa fúnra wa lóde òní ni. wọ́n láì tó dòótọ́ sí ní àkèré díjú kọ̀ǹkọ̀ díjú. báwọn bàbá wa bí wọn ó bá níyàwó míì sàkátà pàrà làgbà sítọ̀ wọn ó kanlẹ̀ sọ ni wípé àwọn fẹ́ fẹ́ yàwó míì. lóòótọ́ àwọn tí ń yàlẹ̀ àmọ́ abẹ́nú wọn o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn bàbá wa yìí ká eyín kí wọ́n má lè fọwọ́ bò ó. ẹnu mi àgò wọn láì téyín ká òun là ń fọwọ́ bò ó. báwọn bàbá wa ó bá káyín wọn káyín tiwọn ni.
bí wọ́n bá fẹ́ níyàwó míì wọ́n jẹ́ kí ìyàwó tilẹ̀ mọ̀ pé àwọn ṣe tá àti níyàwó míì ṣùgbọ́n lóde òní ńkọ́ n tá à ń ṣe fúnra wa ń gbọ̀pọ̀ ọkùnrin bá kú tán tí wọ́n lọ tán òun lẹ́ẹ̀ tó mọ ibi tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti fìdí kàn dé ọmọ tó ń bẹ níta fẹ́lòmíì bí ìyàwó ilé bá gbọ́ bí ò bá lẹ́mìí ìrọ́jú kó lọ́kàn ká fòràn òun náà lè gbàbẹ̀ rọrùn bẹ́ẹ̀ a sì jọ ṣèlérí fúnra wa ní chọ́ọ̀chì a jọ ṣèlérí ní ilé ẹjọ́ ni wípé ní ti kútìyì àbákúlaṣọ ewúrẹ́ ìlérí irọ́ ìlérí asán. bàbá mi túbọ̀ sún ọ ládàpọ̀ wọ́n sọ nínú ewì wọn kan ìrònú akéwì àròyé akéwì. bàbá mi ní yìgì tá a dì lónìí yìgì tá a tò nídìí wọn ò gbúdọ̀ túká ọjà òkùnkùn tá a bá tò ní síra kórí wa kó sọjà òǹdòdódó ní ọjọ́ ayẹyẹ kò ní dọjọ́ àbámọ̀ ọjọ́ afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ọjọ́ àwọn ò ní dọjọ́ àbámọ̀ wọn lọ́jà òkùnkùn nígbéyàwó ṣe rọ́ wá níbí. kò sẹ́ni tí ó mọ̀ wípé ọjà òkùnkùn lọ́jà ìgbéyàwó kórí wa kẹ́lẹ́dà wa ó máa kó wa yọ ni. bàbá wa tẹ̀síwájú wọn nítorí pé a ti rẹ́ni tí ń so tiwọn tí ò kádùn yìí wọn ẹni tó ṣègbéyàwó tí gbéyàwó ọ̀hún ò kádùn. wọ́n la ti rí yìgì wòyí tí wọn kì í káṣù. a ti rí lọ́kọ níyàwó tí wọn kì í káta. wọ́n la ti rí ọkọ níyàwó tí wọn kì í káta kí wọ́n tó kọra wọn. wọ́n ní kọ́rọ́ ni mo fi kọ́ ọ lọ́wọ́ bọ́rọ́ ni mo bọ́ sílẹ̀ òun láyé ń ṣe láàrin ara wọn. bàbá ń gbìyànjú láti jẹ́ kó yé wa wípé ìgbéyàwó tá à ń ṣe ọ̀hún kò lóòótọ́ nínú. wọ́n ní ẹyẹ arédè ìyàwó ti bà lókùn ara òrokùn ara òrá díẹ̀. kọ́lọ́hún ó gbà wá ní ọjọ́ òkùnkùn gbáà nígbéyàwó. kọ́lọ́hún ọba ó máa ṣàánú wa ní ìgbéyàwó àtijọ́ àti tòde òní ẹgbẹ́ lóṣùwọ̀n ìwo lẹ́yìn rò pó tẹ̀wọ̀n jù. ṣé ká sọ wípé torí wípé àwọn bàbá wa wọn a máa ṣe ìwádìí dáadáa kí wọn tó fẹ́ra wọn láyé àtijọ́ onígbéyàwó wọn ló fi ń tọ́jú àbí nǹkan míì ló fà á. gẹ́gẹ́ bí èrò tèmi o yàtọ̀ sí wípé wọn a máa ṣègbéyàwó àwọn a máa ṣe àyẹ̀wò dáadáa ìfaradà wọn àtàforítì wọn kò lẹ́lẹ́gbẹ́ pàápàá àwọn ìyá wa wọ́n ti gbà wípé báwọn bá ti yan ọkọ bólódùmarè bá ti ṣe é tí kò yà wọn tí kò pín wọn nípa tí ò dá wọn lágara wọ́n ti gbà wípé àbákúlaṣọ ewúrẹ́ gbogbo ń tó wù káwọn ó máa kojú gbogbo ń tó wù káwọn ó bá pàdé nílé ọkọ àwọn ó máa gbà bẹ́ẹ̀ ni. àwọn ìyá wa wọ́n sì ní ìtẹríba púpọ̀ fáwọn ọkọ wọn. bóbìnrin bá sì ti ń tẹríba fọ́kọ irú wọn ní rèrè ọkọ jẹ́ o ẹ lọ béèrè wò. obìnrin tá a bá sì fẹ́ òun lọ́mọ rẹ̀ wù ni. ṣe rí èmi náà fọwọ́ sí wípé ká mọ obìnrin tó bá ń kojú àwọn ìpèníjà tó lágbára nílé ọkọ bíi kọ́kọ́ máa bóbìnrin jà lọ́jọ́ gbogbo kó máa nà á kó sọ́ra rẹ̀ afẹ̀sẹ́kù bí òjò.
èmi náà fara mọ́ kí irú obìnrin bẹ́ẹ̀ kó máa forí ti irú nǹkan bẹ́ẹ̀ tó ró lè jásíkú. ṣùgbọ́n ohun tí mo fẹ́ ká máa rò àti lọ́kọ lóbìnrin ni wípé bọ́mọ bá ti ń bẹ láàrin wa bíjà bá dé ẹjẹ́ á gbìyànjú ẹjẹ́ á bára wa sọ ní tùbínùbí ká yanjú ẹ̀ torí bẹ́ẹ̀ bá fi ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ túká ṣe rí àwọn ọmọ tẹ́ ẹ bílẹ̀ ń àwọn nìyá rẹ̀ ó jẹ́ o. ọ̀pọ̀ ọmọ tó dìdàkudà lónìí ẹbí wọn dáadáa bàbá àti ìyá wọn ló fà á. ìdílé tó ń tòrò tó ń dùn tó ń dán ọlọ́ọ̀bá mi olódùmarè kò ní fọwọ́ ìbàjẹ́ kan kò ní jẹ́ kó máa ráyé ó fọwọ́ ìbàjẹ́ kan bẹ̀ lágbára lọ́wọ́ olódùmarè. ìdílé ọ̀hún ó máa dùn yóò máa dùn lọ ni o. ìdílé tó bá kù díẹ̀ káàtó fún lálẹ́ òní tẹ́ ń gbọ́ mi mo pẹ̀rọ̀ sínú ìdílé náà lágbára lọ́wọ́ olódùmarè. gbogbo ohun tó wù kó máa gbóná jaja nínú ìdílé ọ̀hún ọlọ́ọ̀bù olódùmarè yóò sọ dẹ̀rọ bálágbẹ̀dẹ bá fìbínú gbé ọmọ owú ẹ̀rọ pẹ̀sẹ̀ ní gbé e kalẹ̀. lágbára lọ́wọ́ olódùmarè gbogbo ìdílé tó kù díẹ̀ káàtó fún lálẹ́ òní tí a ń kojú wàhálà kan àbó mi tí ìdílé ọ̀hún ò dùn ọlọ́ọ̀bù olódùmarè yóò bá mi fayọ̀ yóò bá mi foyin sínú ìdílé ọ̀hún. Kafilat Olóyèdé mo kí yín dáadáa ìyá mi ẹ káalẹ́ o ẹ káàbọ̀ sórí ètò. bàbá mi Ṣẹ́gun Julius Ajégbé ẹ ṣé mo dúpẹ́ wọn lójú wa ti là sódì ojú ti là sódì lóòótọ́ bá a tiẹ̀ ti ń fẹ́ra wa lóde òní ó wà lára ohun tí ò jẹ́ kí ìgbéyàwó máa kádùn tó fi ń forí sápá. àákàn ríra wa he ń bì kan ní ìgbéyàwó ti yá náà nu kò sí wádìí kò sí nǹkan kan. bẹ́ẹ̀ ara ṣe alárinà látijọ́ òun ni kó wádìí bí ìdílé ọkọ àtìyàwó ṣe rí irú àìsàn wo ló máa ń ṣe wọ́n ní ìdílé kọ̀ọ̀kan. ǹjẹ́ onígbèsè ni wọ́n nínú ìdílé ọ̀hún? ǹjẹ́ wọ́n máa ń láàrùn ọpọlọ nínú ìdílé ọ̀hún? àbí àrùn ẹ̀tẹ̀ á máa bá wọn jà nínú ìdílé ọ̀hún? ara àwọn tí alárinà máa ń ṣèwádìí rèé bí wọ́n bá ti kẹ́fín irú àwọn nǹkan báyìí wọn ó tètè sún sẹ́yìn wípé ìdílé báyìí kò ṣeé fẹ́ ọmọ ò ṣeé fẹ́ níbẹ̀. gbogbo tí ò sí mọ́ lóde òní ní tá a fi ń ṣera wa. Dickness 80 Ọ̀dẹ́lẹ́yẹ mo kí yín ìyá mi o ẹ̀ka alẹ́ ẹ̀kú ọjọ́ mẹ́ta àjíǹdàrà ó máa jẹ́. ìgbéyàwó àtijọ́ àti tòde òní èwo ló tẹ̀wọ̀n jù? èwo lẹ́yìn nífẹ̀ẹ́ sí jù nínú méjèèjì? kí nìdí tẹ́ ẹ fi nífẹ̀ẹ́ kan jù kan lọ? bí wọn bá ní kí n mú ní tèmi ìgbéyàwó àtijọ́ ni wọ́n mú. n ò mọ tẹ́yìn ó mú ti yín o ṣùgbọ́n ní tèmi ni mo sọ o ìgbéyàwó àtijọ́ ni mo fara mọ́. ìdí ni wípé ohun tó pọ̀ ń ló kí sínú ẹ̀ tó ṣodo sínú ẹ̀. ọ̀làjú dáa ní tòótọ́ ṣùgbọ́n àkóbá tí ọ̀làjú tó ṣe fún wa ó fẹ́ẹ́ pọ̀ ju ire tó ṣe fún wa lọ. bàbá mi Ṣẹ́gun Julius Ajégbé ẹsẹ̀ ń jàre wọ́n ní ìfarawé àwọn òyìnbó là ń ṣe. Dickness 80 Ọ̀dẹ́lẹ́yẹ ẹsẹ̀ mo dúpẹ́. ẹ jẹ́ ẹ máa lọ sábàlá ta láyà lálẹ́ òní mo lérò pé ẹ ti rẹ́kọ̀ọ́ kankan lórí ètò mi fún ta lẹ́yìn náà. ẹ lórí ọ̀fẹ́ láti pè mí wọlé lálẹ́ òní bẹ́ẹ̀ bá ti pè wọlé n ó bi yín pé ta ni yín ibo lẹ ti ń pè mí bẹ́ẹ̀ bá ti sọ bí tẹ́ ẹ ti ń pè ìgbà náà àtorúkọ yín ìgbà náà ni wọ́n wá béèrè ìbéèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá ti láyà. bẹ́ẹ̀ bá ti gba ìbéèrè mi ẹ jẹ ẹ̀bùn o ẹ̀bùn ìwé ń bẹ ìwé mi tí àkọlé rẹ̀ tó ń jẹ́ ṣùàrà ẹ lórí ọ̀fẹ́ láti jẹ ìwé ọ̀hún bákan náà òun lẹ́ẹ̀ lórí ọ̀fẹ́ láti jẹ ẹ̀bùn owó látọwọ́ ọ̀gbẹ́ni Rasheed Adéwálé Adékànbí.
ibi awíladé lálẹ́ yìí bẹ́ẹ̀ bá ti láyà ẹ pè mí wọlé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ pè sí òun náà ni 090 54 99 402 090 54 99 402 òun lẹ̀ pè sí. ẹ pè mí wọlé 090 54 99 402 tẹ́ ẹ bá ti láyà bẹ́ẹ̀ bá ti pè wọlé ẹ sọ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wọ́n wá béèrè ìbéèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá ti gba ìbéèrè mi ẹ lórí ọ̀fẹ́ láti jẹ ìwé mi tí àkọlé rẹ̀ ń jẹ́ ṣọ́ara bákan náà òun lẹ́ lórí ọ̀fẹ́ láti jẹ owó. Oh 90 54 99 402 òun lẹ̀ pè mí sí lálẹ́ yìí. Lámúyẹ Saheed ẹ ṣé mo dúpẹ́ wọ́n ti tẹ nọ́mbà ọ̀hún jáde o Risikat Abújáde ẹ má bínú bí wọn ò bá porúkọ dáadáa o kò sámì lórí ẹ̀ ní o mo kí yín ẹ káalẹ́ màmá mi Risikat màmá mi Dickness 80 ọ̀dẹ́lẹ́yẹ ẹ ṣé mo dúpẹ́ o wọ́n ní ìgbéyàwó àtijọ́ òun ló gbayì jù ọ̀làjú òun ló ba ìgbéyàwó jẹ́ lóde òní. 090 54 99 402 òun lẹ̀ pè sí 090 54 99 402 ẹni bá láyà ní kó pé o. bá a bá ti dúró ìṣẹ́jú díẹ̀ sí tá ààrẹ ni pè wọlé kí n máa lọlé bàbá mi lálẹ́ yìí. Lawal Oyeleye kábíyèsí o mo sì borí adé mo kí yẹn ká alẹ́ ẹnìkan ti ń pè mẹ́jẹ̀ ń wẹni tó ń pè yìí. hello hello ẹ ká alẹ́ o ọlọ́run ló ń ṣètò ta ló ń pè mí bọ́lẹ̀ tí ń pè. láti bo láti ẹ̀pẹ́ mo kí yín ẹ káalẹ́ ṣé ẹ láyà hello ó dà bẹ́ẹ̀ bá láyà kí ni Yorùbá ń pè ní àràmọ́sẹ̀dín kí ni Yorùbá ń pè ní àràmọ́sẹ̀dín mọ́sẹ̀ ìdín ara tó bá ti rà kì í ṣèdín kí ni nǹkan ọ̀hún. bẹ́ẹ̀ ni. ó pakasọ. ó dáa ẹ̀sìn bàbá mi ẹ tún gbìyànjú lọ́jọ́ mi ẹ̀sìn gàṣà ẹ̀sìn Ọlọ́run ló ń ṣètò àṣẹ Èdùmàrè. bàbá mi tó pè yí wọn ò mọ tí Yorùbá ń pè ní àràmọ́sẹ̀dín. Aminu Abubakar mo kí yẹn ká lẹ́wọ̀ Àjàdírónkẹ́ ẹ̀lẹ́mbẹ̀ún Ilésànmí Patrick Monday bàbá mi mo kí yẹn ká lẹ́wọ̀ ẹnìkan tó ti ń pè mí wọlé.
hello. Hello, ẹ káalẹ́ o. ṣàlàáfíà ni. a dúpẹ́ lọ́wọ́ olódùmarè. ẹ ṣeun o. ṣé ẹ láyà. Àníkádà ìbéèrè. ó dà bó lẹ ti ń pè mí yìí. Láti US. ẹ ṣeun mo dúpẹ́ ìyá mi. ṣé ẹ láyà dáadáa. màmá mi bẹ́ẹ̀ bá gba ìbéèrè yìí bẹ́ẹ̀ bá gba ìbéèrè tí mo fẹ́ bí yín ẹ lórí ọ̀fẹ́ láti jẹ ìwé mi kan bákan náà òun lẹ̀bùn owó ń bẹ́ńlẹ̀ tán ní kí n fi tọrẹ fẹ́ni tó bá gbà béèrè mi ò ṣe é ti ṣe tán. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. ó dá ẹ ṣe màá mi. kí ni Yorùbá irú ọmọ wo ni Yorùbá ń pè ní jọ̀ọ́jọ̀ọ́. Jọ̀ọ́jọ̀ọ́. bẹ́ẹ̀ ni. Màá fẹ́ sọ pé àdínkù àmọ́ṣọ́. kì í ṣàbíkú ọmọ ìyá mi jọ̀ọ́jọ̀ọ́ ó lọ́rú ọmọ kan tí Yorùbá máa ń pè bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Àmì ìgbọ́ ìjàpá. ó dà ẹ ṣé ìyá mi ẹ tún máa bá mi bọ̀ ẹ ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ o. àwọn èèyàn ń pè wá wọlé láti orílẹ̀-èdè US. o 9054994002 ńlẹ̀ pè mí sí o. sáwọn èèyàn wa ò láyà ní ẹ pè wọlé. ó sì lè jẹ́ wípé ìbéèrè tí wọ́n ó béèrè lọ́wọ́ yín lọ́gán lẹ́ẹ̀ gbà á. o 9054994002. màmá mi Dickness 80 ọ̀dẹ́lẹ́yẹ alọ́mọ tó bá ti bàjẹ́ ni. kì í sọmọ tó bá ti bàjẹ́ o màmá mi ó nírúfẹ́ ọmọ kan tí wọ́n ń pè bẹ́ẹ̀. ọjọ́ mà ti lọ fótó ní a ti lo bíi wákàtí kan gbáko lórí ètò yìí báyìí ó kù bí ìṣẹ́jú mẹ́ta tá a fi lo wákàtí kan gbáko. n ò sì fẹ́ lò tó bẹ́ẹ̀ o bó ṣe wo lódùmarè ní sọ lẹ́ẹ̀. bá àbárẹ́ ni pè wọlé má ṣe máa lọlé bàbá mi 09054994002 ńlẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ fi pè. ká má gbàgbé àṣà wa ká má gbàgbé àṣà wa. tó ẹ jẹ́ ẹ máa fàkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó darapọ̀ mọ́ mi lórí ètò fún ta lẹ́yìn lágbára lọ́wọ́ olódùmarè ìbànújẹ́ ò ní kàn yín o ẹ̀yin lẹ́ẹ̀ máa lùgbà ìgbà ò ní lò yín agbetí gbére fọlọ́kùn kó máa gbére fún yín àlùkò tí gbére fọlọ́sà kó máa gbére fún yín odídẹrẹ́ tí gbére pàdé olúwo kó máa gbére pàdé yín òkú àṣà kì í balẹ̀ kó sánwọ́ àgbàrá ò ní sàn kó má rẹ́rù kó lágbára lọ́wọ́ olódùmarè bẹ́ẹ̀ bá ti ń jáde ńlé tẹ̀yìn tirẹ̀lẹ̀ ẹ̀ máa padà sọ́ọ̀dẹ̀ ẹ̀ ní múre bọ́ o màmá mi Abímbọ́lá Mariam Láwánsìn ẹ ṣé mo dúpẹ́ ẹ káalẹ́ wọ́n ní kí ni ìdáhùn ìbéèrè mi bí n bá ti sọ kò sí ní táwọn èèyàn ó tún jẹ̀bùn lé lórí ẹnìkan ti ń pè mí ẹja gbọ́n tẹ́nì ìfẹ́ wí. hello ẹ káalẹ́ o ọlọ́run ló ń ṣètò ta ló ń pè mí bọ́lẹ̀ tí ń pè mí yìí. bàbá mi Ògúnjìmí Ajagajigi oògùn
ẹ̀ka alẹ́ bàbá mi orí ètò mú wa. Wọ́n máa rí yín lọ́la lágbára Olódùmarè. ká má gbàgbé àṣà wa ká má gbàgbé àṣà wa àṣà ọmọ Yorùbá bóyá kó má tiẹ̀ tí o ká má gbàgbé àṣà. ẹ jẹ́ máa lọlé bàbá mi. Orí ń fáwọn o ẹ̀dọ̀ ń dùn bí òtútù mẹ́ja lálẹ́ odò ẹnìkan ìkó dídí mọ̀dẹ̀kú rọ́jú. Ayọ̀ àti àlàáfíà tí mò ń fi yín lẹ̀ sí lálẹ́ òní ni wọ́n padà máa bá yín láìpẹ́ láì jìnnà. Ẹ má gbàgbé àwọn ọjọ́ tí ètò mi máa ń wáyé. lóde òní o àrùn dojú àṣà bolẹ̀ lọ. ayé àtijọ́ o. Ọjọ́ Tuesday ọjọ́ ìṣẹ́gun láago 8 alẹ́. Ọjọ́ Thursday ọjọ́bọ̀ láago 8 alẹ́. Ọjọ́ àbámẹ́ta tí í ṣe sátidé láago 8 alẹ́ bákan náà òun làwọn ètò mi máa ń wáyé o. Ismail mo kí yín dáadáa ẹ̀ka alẹ́ ó pẹ́ yín díẹ̀ lálẹ́ òní ta ló tún pè é jẹ́ ń gbé ìpè náà kí n tó máa lọ. Hello ẹ̀ka alẹ́ o Ọlọ́run ló ń ṣètò ta ló ń pè mí bólẹ́ tí ń pè yìí. Bàbá mi mo kí yín ẹ̀ka alẹ́ o. Ṣé ẹ láyà? Ó dà ẹ dáhùn ìbéèrè yìí. Irú obì wo ni Yorùbá ń pè ní obì àjò òpa? Bẹ́ẹ̀ ni wọ́n a máa sọ wípé àìfomi gbóná bọ̀gún ẹnìkan ń fobì àjò òpa bòòsà. Obì wo lobì àjò òpa? Kì í ṣe bẹ́ẹ̀ bàbá mi ẹ kú gbìyànjú kì í ṣe bẹ́ẹ̀ rárá. Ẹ ṣé mo dúpẹ́ ẹ tún gbìyànjú lọ́jọ́ míì. Ọláyímíká Àyìnlá ẹ jẹ́ ẹ máa lọlé bàbá mi o. Adébáyọ̀ Abímbọ́lá mo kí yín ẹ̀ka alẹ́ o. Àjíǹde ara ó máa jẹ́. Lágbára lọ́wọ́ Olódùmarè oorun ayọ̀ ní gbogbo wa ó sùn o. Ànírógun gbàmígbàmí òru ọ̀gànjọ́. Ìdágìrì dámọ lẹ́yìn ẹkùn. Ìdágìrì ò ní dá wa o. Ó dàárọ̀ ń bẹ̀ ń o. Ire o.